wo bó ṣe ń ṣe bí ọmọ onílé ó ṣe bí ọmọ onílé ọmọ kábíyèsí náà ni ọmọ kábíyèsí His Royal Majesty paramount ruler tí ó pé méjì ọba orílẹ̀-èdè olúwa là ń bẹ̀ tó ń fi àwọn ọ̀gá wa jọyè nígbà kan alájìkí sílẹ̀ lọ́wọ́ adébúlé mọ̀lẹ́kà máa wọlé sẹ́ríkì fújì máa wọlé pásọ̀ fújì máa wọlé olórí ilé tó bá wà bíbẹ̀ sọ́fẹ́ tó wà lọ́gbà ìpè kíbla ti dé ó yẹ pariwo kíbla ọ̀nà ọba kábíyèsí nìyẹn bó ṣe bá ń ṣe nìyẹn ẹ jẹ́ ká gbóhùn láti ẹnu bàbá ọjà a sì ń padà bọ̀. Congratulations. For all the celebrants, the newly elected market executive congratulate you for your victory and wisdom and the honor to cover the market to the best way.
gbogbo lọ́dọ̀ tó ṣe gbogbo Àlàó Adésùlẹ̀ bàbá rọ́gíbá. ẹni lọ́lọ́run lè rà Àlàó Adégúnlé. gbogbo lórí Àlàó. ìbàkúsá tí àwọn ọ̀gá dákẹ́dájọ́. Tọ́lọ́ gbogbo mọ̀ ní ọwọ́ ẹ ló wà. Lọ́hùn gbogbo mọ̀ ní ọwọ́ lọ́hùn ló wà. Dẹ́kun ló wà wá ní ẹlẹ́. Adúpẹ́ ìlàyé ọlọ́run ọba tó ní dédé. Tọ́jú adé ní àwọn ẹlẹ́lúwà. Àìmọye òjò tó ti rọ́ sí ilẹ̀ láyé bí tó fi ṣomi mú bàbá Adéwálé. Adékúnlé bàbá Bàyídé o. Ìbà fọ́kọ́ lọ́wọ́ ọba tó nílé ayé. Wọ́n làwọn ọba tó dà wá sí ilẹ̀ ní àdúgbò. Oníkà dájọ́ Àlàó Adégúnlé, àwùjá lẹ́kùn lọ́wọ́ Súlẹ̀ mọ́nà. Àwùjájọ́ yẹn lárùn lọ́wọ́. Àwọn kan wọ́n bẹ̀ lọ sí ibi jù. Wọ́n bẹ̀ lọ sí ibi jù. Wọ́n bẹ̀ lórí.